There are a lot of success stories tí ó ti ṣẹlẹ̀ sí wa látara ìdí iṣẹ́ tá ń ṣe. Pain náà kò really sí because ẹ mọ̀ pé iṣẹ́ tá ń ṣe iṣẹ́ wàhálà iṣẹ́ stress ni. Ibi tí ó ti ní stress ni àwọn ibi tá bá ti ń lọ kákàkiri afẹ́tẹ́ gbá lọ́rùn afẹ́tẹ́ àwò lọ́rùn. Ẹ lè rí Tèmi ní Success ní Ìlọrin ní Saturday kẹ́ rí Tèmi ní Success ní Ìlọrin ní ẹ lè rí mi ní Ìlọrin ní Saturday kó díjọ́ kejì kẹ́ ti rí mi Badagry. Ordinary person ò lè rí irú ẹ̀ because a ó pé kí ló dé kí ni mo ṣẹlẹ̀ bọ̀ àwa iṣẹ́ tá gbà ni a máa gba show ní Ìlọrin a máa gba show ní Badagry gba show ládùúgbò tí ò jọra wọn tá dẹ̀ gbọ́dọ̀ lọ gbogbo ẹ̀ tó rà àti gbowó láì ṣe yẹ kí ẹ̀ wọ́n fò kiri. Bọ̀ ọjọ́ tínú mi bàjẹ́ jù nídìí iṣẹ́ orin mo lose ẹ̀gbọ́n mi yẹn wọ́n wà nù àwọn tẹ́ ń pé wọ́n wá encourage mi nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà yẹn mo lose ẹ̀ gbà tí ọjọ́ tí mo lose ẹ̀ yẹn náà a lọ kọrin. Ẹ̀gbọ́n ọmọ ìyá ọmọ bàbá. Ọmọ ìyá mi ọmọ bàbá mi ọjọ́ kejì náà tí mo ti ẹ mọ̀ pé ọjọ́ ta lose ẹ̀ èmi wọn ò sọ nǹkan kan fún mi tó náà ti mọ̀ pé mo lè má ṣe dáadáa níbi tí mo lọ ìgbà tí mo dé náà tí mo tún ti mọ̀ a tún ní show lọ́jọ́ kejì mo tún lọ. Ẹ sì lọ. Mi ní lọ kí wá lórí tí mo ti gbowó lọ́wọ́ àwọn sójà. Orí sì lọ sójà. Ó lọ ṣùgbọ́n àwọn èèyàn náà wọn gbádùn mi ẹ mọ̀ mi ṣe dáadáa mi rẹ́rìn mi ṣeré. So lẹ́yìn yẹn Ọlọ́run bá wa ṣe alhamdulillah iṣẹ́ orin kò kí ń ṣe èèyàn kí ń wọ́n bímọ lọ́jọ́ kan kó rìn lọ́jọ́ yẹn náà slow and steady a kì í gùn ká kàn. Bẹ́ẹ̀ni slow and steady wins the race. Then iṣẹ́ orin ta dẹ̀ ń ṣe ẹ̀bùn ló máa kọ́kọ́ ní àìmọye àwọn tá a rí tẹ́ ń pé wọn ò lóhùn orin bọ̀ torí pé wọ́n rí ń pàwà ń kọ́ àwọn náà fẹ́ kọ́ kò lọ bẹ́ẹ̀. And alhamdulillah èmi ni olórin Muslim tó ṣì ní followers jù lórí almost all social media. Bẹ́ẹ̀ni wọ́n ní àgúnmọ̀wò ní alájà èmi nìkan ni ẹ̀ ń pe followers mi àwọn tó kù gan èmi ni máa ń put wọn tún kó yá ẹ ó kún ní Instagram ẹ lọ sí YouTube channel ẹ ṣe nǹkan báyìí. Tèmi ní success tèmi ní success tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààlà ya rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o àlà. Tèmi ní success tèmi ní success tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààlà ya rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Tèmi ní success tèmi ní success tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààlà ya rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o àlà. Ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí mà gàlágàjù Oyinmomo àbàṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo 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 Oyinmomo. Ádámà lè ṣe ni èké péégún Ádámà lè ṣe ni èké pòòṣà ǹjẹ́ ọba mi aláwòrán bí kò ní ṣe wá ní Ádámà lè ṣe o gbogbo pátápátá ni a ó ní success nínú ayé wa èyí náà ni mo fi ń kí káàbọ̀ sórí ètò Oyinmomo màá máa sọ pé Oyinmomo ní ètò náà ni Oyinmomo ǹjẹ́ ti ẹ̀gbẹ́lẹ̀ náà tèmi ní success tèmi ní success tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààlà ya rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o àlà ẹ bá mi gbé. Tèmi ní success tèmi ní success tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààlà ya rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. àlà orin yìí ó tó ọdún mélòó. Ọdún mélòó. Tábà ní kàkálé ní èjì ẹ̀ta ó ti ju 15 years lọ. 15 years lọ. Bẹ́ẹ̀ni. Òun náà ni àkọjá ewé. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn àti ẹ̀wọ̀n káàkiri àgbáyé orin yẹn kan ó wù mí kí n gba bí orin yẹn wọlé ni Aderounmu Kazeem ní orúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú lónìí èèyàn pàtàkì gbajúgbajà olórin mùsùlùmí náà ni agbára tí ẹ ti gbọ́ òun wọn báyìí tí a bá ń sọ nípa olórin tí Ọlọ́run ní kí ó làmìlaka títí láti ìgbà náà títí di òní Mistura Aderounmu ló kọ mi ó jẹ́ ọ̀kan pàtàkì nígbà tètè ṣe orin yẹn náà nígbà náà lọ́hùn bó ṣe wá rí lè jẹ́ ti ẹ̀rù bẹ́ẹ̀ pé bí ó ti ṣe padà wá rí rè. àrò bẹ́ẹ̀ ò bọ̀ wá fi gbìyànjú kun àṣà ń tì náà pé lágbára Ọlọ́run tó ti fi hàn láti ìgbà yẹn náà
kò ní pa ayẹrẹ máyé lára. Allahumma àmín. Orin yẹn ta ló hun bàbá torí nígbà náà ọmọ kékeré léńjẹ ni alájà Mistura ńgbà náà tí Ọlọ́run lè ti ní kí wọ́n dàgbà báyìí tẹ́ẹ̀tún dàgbà jù dára báyìí lọ. Nígbà náà ṣé bàbá ló hun orin yẹn ni mákẹ́tà kan ló hun ni promoter báwo ló ṣe wáyé náà. Ìgbà yẹn bàbá mi kọ́ ló hun torí wọn ń kọrin nídìílé wọn wọn ń kọrin nídìílé ìyá mi náà. Alhaji Wasiu Kayode Asidik àwọn ni wọ́n ń hun orin wọ́n twist ẹ̀ because ọ̀tọ̀ ni nǹkan tá a gbé lọ wájú wọn. Àwọn náà wá wò ó pé kí ni àwọn lè twist ẹ̀ sí tí àwọn èèyàn máa gbọ́ tó máa wúlò fọkùnrin wúlò fóbìnrin pàápàá jùlọ èmi tí mo jẹ́ ọmọdé ńgbà yẹn tí mo kọ́ bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń hun orin yẹn náà twist ẹ̀ sí in tó dà lé ní. wọn pa kádà rẹ̀ ẹ̀ dà olùsẹ́yìn wa gbé lọ síwájú ń gbà yẹn lọ́hùn ṣé tiẹ̀ rántí ẹ̀ ó yẹ kọ́. àwa ọmọdé ẹ jẹ́ ká lọ ní tẹríba nítorí àìní tẹríba ṣe bóun ló fa sábàbí táyé fi di rúdurùdu ìtàgbé ló ń gbà yẹn. ìgbà náà nígbà tí Ọlọ́run ti á ní kí òkìkí dé ariwo ti gbalé òkìkí gbàgbóró kan ǹjẹ́ orin ṣe tẹ padà mú wá àbí ó kàn lọ bẹ́ẹ̀ náà. mo sì máa padà mú wá. nígbà náà pé ìgbà bá ti bẹ̀rẹ̀ lé o. mo sì padà mú bọ̀ a máa remix ẹ̀ ó máa dùn ju bẹ́ẹ̀ ṣe kọ́ gbà yẹn lọ torí ìrírí ti wà. bẹ́ẹ̀ni. táwa ni Mistura Aderounmu. Alájà Mistura Aderounmu Àṣàfà mo jẹ́ ọmọ bíbí bàbá mi jẹ́ ọmọ Òpókíà nípínlẹ̀ Ògùn ìyá mi jẹ́ ọmọ Òwu ní Abẹ́òkúta wọ́n bí mi ní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1993 mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Nawarudin Private School ní Àyàntúgà Mushin mo lọ sí secondary school ní Ògìjò mo dẹ̀ lọ sí Kwara State Polytechnic mo study public administration so mo jẹ́ olórin Islam mo dẹ̀ tún ń ṣe káràkátà mo dẹ̀ tún jẹ́ chef. ẹ máa ń dáná. bẹ́ẹ̀ni. ẹ ká tiẹ̀ tó lọ sí ibi náà dáhùn ẹni ẹ lọ sí Kwara State Polytechnic ẹ lọ sí public administration. bẹ́ẹ̀ni. ńgbà náà ó dà kí ìyẹn náà èmi náà mọ̀ dáadáa ńgbà náà òkìkí ti dé. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ti mọ̀ kí ló tó wá mú yín padà lọ sí iléèwé òkìkí ti wá kí lè tún wá. nínú ẹbí wa ẹbí alákọ̀wé ni gbogbo wa nínú ẹbí wa kò sẹ́ni tí ó kàwé so tèmi ò wá ní yàtọ̀ èèyàn ní nítorí pé ọmọ kékeré kan wà ó gbéṣẹ́ kan dání wọ́n wá pa skúùtì àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ kan pé education is the best legacy and if education is expensive wọ́n máa ń sọ pé try ignorance tí mi bá kàwé yẹn nígbà yẹn àwọn ibì kan wà nísìnyí tó ń pé kí àwọn ẹgbẹ́ wa tajọ ń kọrin kan tó fọwọ́ rọ́ mi sẹ́yìn ó máa ń pẹ́ even ní mi ìwà tẹ́ ń pé èmi gangan ni máa ṣojú wọn bẹ̀ because they will be like tèmi ni success náà ni ó fluent ló ṣe kíní dáadáa ẹ̀tìkẹ́ẹ̀tẹ̀ so tábà wá kàwé ńgbà yẹn ó máa yọ lẹ́ǹsìn. for many years ni bàbá fi jẹ́ your manager. kí ló bí yẹn gbà yẹn. ṣe mọ̀ pé gbà yẹn ọmọdé la fi bẹ̀rẹ̀ tí béèyàn ṣe fọmọdé bẹ̀rẹ̀ yẹn òbí mi ojú òbí ò lè gbà tá máa lọ kákàkiri kọ́kọ́ dédé fi èmi tí mo tún jọ́ ọmọ obìnrin kọ́ wá kọ́ fi mí lẹ̀ irọ́ tó ṣeé ṣe nígbà yẹn tẹ́ ń pé tán bá fi mí lẹ̀ Ọlọ́run má jẹ́ àárí o ẹ mọ̀ Ọlọ́run ló ní dédé lọ́dọ̀ ayé èèyàn lè ti bàjẹ́ bẹ́ẹ̀ ni tí ò sí àmójútó bọ̀ ìtorí pé àmójútó wà gbogbo bí ta bá ń lọ bàbá mi ló ń tẹ̀lé mi kò sí payà kò sí bẹ̀rù kò sí ìfòyà. láàrin èmi àti yín mi ò bóyá àwọn aráalé ń gbọ́ eléyìí o kó tó di pé bàbá lè gba olùkù tí ọmọ lórí orin tó kọ ṣé wọ́n dífá kan àmọ́ ṣe àtẹ̀ṣẹ̀ ń táyé pé ọmọ yóò mọ ọkọ ni yóò sì là ń bẹ o ẹ gbá olùkù tí. wọn dífá ṣe mọ̀ pé iṣẹ́ orin náà ẹ̀bùn ni ẹ̀bùn lèèyàn máa kọ́kọ́ ní kó tó sọ pé bí o fẹ́ ṣiṣẹ́ orin ìgbà tán ti rí pé mo ní ẹ̀bùn ohun tó jẹ́ ẹni yìí ọjọ́ iwájú yóò dá o. so ohun gangan then nígbà yẹn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Nawarudin private school tí mo sọ yẹn ọ̀nkù mi kan wà ń bẹ Alhaji Gani Abidin àwọn ni wọ́n pe dáàdì mi gbà yẹn tó jẹ́ isman governor for nígbà yẹn àwọn náà pe dáàdì mi pé ọmọ yìí ó lẹ́bùn orin o ní pé àwọn dẹ̀ ń wò pé kẹ́bùn yẹn má bàa parẹ́ tí wọ́n bá lè gbìyànjú káwọn náà gbárùkù tì mí òun ló fi bí gbogbo bó ṣe ń tẹ̀lé mi jáde ńgbà yẹn. tó sì padà wàhálà tó lu. bẹ́ẹ̀ni. nígbà náà lọ́hùn ta ni mákẹ́tà àkọ́kọ́ tó kọ́ project iṣẹ́ yín. Alhaji Hafiz Salam aláṣẹ Afisco Films International. ọdún mélòó fi wà pẹ̀lú wọn. alizi tí mo fi wà pẹ̀lú Afisco tọ́dún mẹ́wàá. nídìí iṣẹ́ tèmi ni success tèmi ni success tẹ̀yìn ni success kọ́ Ọlọ́run gbà fún gbogbo wa kí nìkan tó bá dé kí ni ẹ padà rí ní èrè àtòhun àmúṣayọ̀ lónìí nídìí ẹ̀. èrè pọ̀
nídìí iṣẹ́ tá à ń ṣe yìí àgàgà ẹni tó fẹ́ni tó bá ti lórúkọ ó máa open èèyàn sí a lot of opportunities ibi tí ordinary person ò lè dé ìtorí ń pa jẹ́ ojú ẹni tójú mọ̀ à ń kanlẹ̀kùn tá a bá débẹ̀ kan tó ṣí látara ń pé wọ́n mọ̀ wá so a lot of opportunities. tí ó tiẹ̀ fún yín mọ́tò ń gbà náà àbọ̀nkọ́ àlọ́ àjì àgbà mọ́tò ṣe gbogbo ẹ̀. nínú ìdílé yín báyìí lè ní sátidé pé Mistura ti kọ́ ọlọ́run sì ni kò kọ́ lákọ̀ọ́lá ìgbà tí arábùrú kan tí ó ní pa iṣẹ́ táà tí mi ṣe èmi náà fẹ́ ṣe o. kò sí o. mo lábùrú kan tó mọ ń tẹjọ ń tẹ fẹ́ ìjọra yín báyìí òun ń gbérin àbí òun mọ́. ó ń gbérin ni bọ̀ tí bá sọ fún pé tí bá ti travel àti wọlé máa ní òun kọ òun yọ̀ǹda. ẹni pé orin Islam lánàá àti lẹ́nìí ọ̀ká tẹ̀ sọ pé lẹ́nìí tó dájú gbogbo náà ni ti tipẹ́ tí ń yàbàrà ẹ̀yin náà ti ń ta góòlù. bẹ́ẹ̀ni. ṣé orin mùsùlùmí ni kò tó jókòó tì ní àbí mi ni. ó tó jókòó tì orin tèmi ń kọ ẹ̀ òun gangan ni main hustle mi. gold tẹ́lá ń ta yẹn side hustle ni ẹgbẹ́ ló wà because tàbí wo situation country táwa gangan wà yìí kò ṣeé dúró wò ló dífá fún politician tóun náà ń kó hotel tí politician tó ń ràn tó wà ní government tó ń ṣe hotel business n tó dífá fáwa náà nìyẹn àwọn ń pé kò ṣeé dúró wò ọ̀nà náà kan wọjà so ló dífá fáwa tá à ń kọrin àtúnṣe káràkátà. ọ̀nà òwò mi tabaníkà wo oní mùsùlùmí lè ní kí lọ́jọ́ ọ̀la ẹ̀ pẹ̀lú wo bí a ṣe dà yìí social media ti dé àwọn tó ń gbé tó ń ta ní òkè Mistura ṣe ọdún mẹ́ta máa fún ẹ mọ́tò gbowó lọ ṣe kíníkan gbogbo àwọn ẹ̀gan afẹ́ lè mọ́ gbúrò wọn mọ́ báwo ni kí ni what effect ni eléyìí ti kó bá orin táwọn èèyàn ń kọ. ṣe rí nǹkan yẹn ẹkọ́nọ́mì Nàìjíríà gangan ni ló da gbogbo nǹkan rú bẹ́ẹ̀ ni ẹkọ́nọ́mì ni ní ayé ìgbà kan nínú ilé tẹ́ bá rí ilé Muslim wọ́n máa ra CD wọ́n máa wò pẹ̀lú àwọn ọmọ wọn níbi tá a bá yé dé ṣẹ́mẹ́pẹ́ ni tó jẹun kánú ló ń ra CD ayé yẹn gangan dà tán fẹ́ jókòó wo tẹlifíṣàn ayé dẹ̀ ti di ayé social media and alhamdulilayi ní ẹ̀yìn làwa ti dé ọlọ́run dẹ̀ tún ṣe ń pé àtún relevant dìsìn dìsìn náà ẹ mọ̀ pé bí ayé ṣe ń yí yẹn làwa náà ń bá yí a lot of stars wọ́n make gbogbo wọn náà ń jáde bá ṣe ń ṣe CD because àwa ṣì ń ṣe CD àtún máa ṣe gbogbo social media yẹn náà ní nítorí pé àtorí pé CD la fi bẹ̀rẹ̀ késẹ́ẹ̀tì la fi bẹ̀rẹ̀ ńgbà yẹn kẹmọ́ ṣe tó ń ṣe lónìí bí tí ayé yí sí làwa náà ń yí sí. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. Oyin mọ́mọ́ àdùn AK Media ò lè fún yín sẹ́ni kó tú dànù torí náà mo ṣe sọ fún ẹ wò ó eléyìí máa wò ó máa gbọ́ má yí kó bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ kó máa yí lọ bẹ́ẹ̀. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. fún owó ẹ̀yìn tí ẹ̀ ń wò wá ní orí ètò èmi a máa ní Oyin Mọ́mọ́ ní ètò náà ní Oyin Mọ́mọ́ láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹnu tí à ń rọ̀ bí òwe alájà Mistura Aderounmu Àṣàfà Aderounmu ti ìpókíá ni o iṣẹ́ Aderounmu ti sàárẹ̀ olúpàkó tí èmi tí wá ṣùgbọ́n bàbá àtọmọ náà ni ẹ̀ ń wò ní orí ètò alájà wa. sáà kálẹ̀ bá kọrin kílẹ̀ bá ṣe. tí mi bá kọrin mo máa ṣe káràkátà àwọn tó mọ̀ mi wọ́n máa ń pè mí ní gbogbo lòwò mo máa ní big restaurant tá máa tó ń jẹ kẹ máa sọ mo like mo dẹ̀ tún máa wà in politics torí mo like politics. so ẹni tí mò ń wo yìí bóyá lọ́la ẹ̀yin náà lè gbé gba òṣèlú o. mo máa gbé kò ń ṣe pé mo lè gbé. ẹ fẹ́ ṣe. mo máa gbé lójú pálí. kò sì ní bó kọjẹ́. tẹ́yìn gangan fúnra gan tẹ́ máa campaign fún mi. ṣé kò ní bó kọjẹ́. kò sí orúkọ tó fẹ́ bàjẹ́ tó ráwà gangan ò borúkọ wa jẹ́ báyìí. tabaníkà kà ní mí méjì rẹ́kọ̀dì mi lẹ̀ ti ṣe lẹ́yìn tèmi ní success. 7 méje ẹ̀já o. tèmi ní success alákọ̀ọ́kọ́ ó dùn lẹ́lẹ́kejì. ẹ fún mi lónìí kan ní ó dùn ẹ dákun. tọmọ rẹ kó lè fún ẹni sinmi tọmọ rẹ kó lè fún ẹni sinmi ọmọ tá a kọ́ ní ọmọ rere
èyí tá ò kọ́ ni ó yáyà kúyà tọmọ rẹ kó lè fún ẹ nísinmi. ẹ fún mi kẹta. ọpẹ́ mi ó dà pé ó yá. múmi náà tu ẹ má ṣe gbàgbé ìparun nílé akọ̀wá nájà nílé ayé mà ní bẹ́dà fẹ́ bẹ́dà bá sì kọ̀kọ̀ kan lọ́hùn mi lọ́jọ́ kan la ó fààyè lẹ̀ lọ bọ́ lọ́hùn. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kẹrin òun ni gbígbàdúrà. gbígbàdúrà yẹn ó yá. bẹ́dà bá ń ṣàdúrà èyí tó dání kọ́ lọ́hùn fàṣẹ sí gbígbàdúrà mi máa rè kó kọ́ tí kùn ṣàdúrà mi ó fi hàn pò ṣe mí lóore. ẹ fún wa ní ẹlẹ́ẹ̀karùn-ún ìwà rere. ó yá já lọ. ẹ jẹ́ àrántí níbo la ti ń bọ̀ wá o níbo la dé dúró níbo níbi tá à ń lọ níbo la ò padà sí o èyí la ò fi mọ̀ wá tá ò wù láyé. inú ìwà rere yẹn náà ni mo ti kọ́ ń pé kò ní wọlé tọ̀ wá mi kò ní wọlé tọ̀ wá ikú ò ní wọlé tọ̀ wá àrùn ò ní wọlé tọ̀ wá àkóbá ò ní wọlé tọ̀ wá. inú ẹlẹ́ẹ̀kẹfà òun ni oore ìgbéyàwó. ó yá já lọ. ìgbéyàwó dùn púpọ̀ gan bọ́lọ́hún bá lè pe kárí ṣe tó fore tó tún fàyọ̀ tó pọ̀ sí ìgbà yẹn là tó pélé nìyẹn. ṣé ti pé. èyí tó wá jẹ́ keje tí mo rò pé ló ń gbóná fẹ́fẹ́ lọ́ba àbí. bẹ́ẹ̀ni ẹ̀tọ́ ìdí òṣèlú nàbí ẹ̀tọ́ ọmọ sí bàbá. ẹ̀tọ́ asọ̀rọ̀ nípa current affairs. ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kan kákọ̀tẹ̀ gbọ́ làkàn bẹ̀. káfẹ́ lẹ́tọ̀ ẹ̀ ló lè jẹ́ ká nísinmi ẹ̀tẹ̀ láṣẹ yára bí káfẹ́ lẹ́tọ̀ ẹ̀ kó pé. àwọn orin yìí wọ́n ní ìgbà tó dé àsìkò tó wà ọ̀nà ní kálukú ń lò wọ́n ń hun kíní ìfún yín ni wọ́n láwọn kan wà producer àwọn ẹmọ ń ta orin tí wọ́n ní wọ́n ń hun fún yín àbẹ́yìn náà lẹ́kọ̀ọ́ máa jókòó tákàn wá ẹ̀ẹ́sà rẹ̀ kọ síbì kan bóòlù ṣe ń wáyé gan. ṣe mọ̀ pé tí a bá ní ká lo wọ́n ní èèyàn kan kì í jáwàdé. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ní jẹ́jọ́ mọ́. tá a bá ní ká máa lo títí wa nìkan a kò máa wà lójú kan ni orin akọ dàbí one way ẹmu nǹkan gbọ́ nínú ábọ̀mù tó lọ sẹ́yìn ó tún máa jọra wọn ìtorí ẹ̀ la ṣe máa ń pe àwọn producer yẹn. ẹ jẹ́ ká jọ wò ó. àwa gangan la máa ń ní nta afẹ́kọ̀. ó yá ẹ bá wa wò ó kí lẹ tún lè bá wa hard mọ́ magi ni kẹ́ bá wa fi sí ni iyọ̀ ni kẹ́ bá wa fi sí ni àwọn condiment ẹ bá wa fi sí kí gbogbo ẹ lè ṣe dáadáa. so iṣẹ́ ta máa ń gba àwọn producer fún nìyẹn. tí wọ́n sì ṣe dáadáa. tó máa ṣe dáadáa tó ń pẹ́ àsìkò táwọn èèyàn náà bá gbọ́ àwọn èèyàn náà máa ní rẹ́kọ̀dì ọmọ yẹn kò sí kankan náà tó jọra wọn. tá a bá wo ìdíṣẹ́ yìí kò síjọ́ tí èèyàn á rí dáadáa tí kejì náà ní wá what are the gains what are the pains so far lẹ́nu iṣẹ́ yìí. èrè pọ̀ rẹpẹtẹ bí mo ti sọ síwájú there are a lot of success stories tí ó ti ṣẹlẹ̀ sí wa látara ìdíṣẹ́ tá à ń ṣe. pain náà kò rí lì sí because ẹgbẹ́ pé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ wàhálà iṣẹ́ stress ni ibi tí ó ti ní stress ni àwọn ibi tá a bá ti ń lọ kákàkiri afẹ́tẹ́ gbá lọ́rùn afẹ́tẹ́ àwò lọ́rùn ẹ lè rí tèmi ní success nílọrin ní Saturday kẹ rí tèmi ní success nílọrin ní ẹ lè rí mi nílọrin ní Saturday kó díjọ́ kejì kẹtì rí mi Badagry ordinary person ò lè rí irú ẹ̀ because a ò pé kí ló dé kí ni mo ṣẹlẹ̀ bọ̀ àwa iṣẹ́ tá gbà ni a máa gba show nílọrin a máa gba show ní Badagry gba show ládùúgbò tí ò jọra wọn tá dẹ̀ gbọ́dọ̀ lọ gbogbo ẹ̀ tó rà àti gbowó. láì ṣe yẹ kí wọn fò kiri. bọ̀ ọjọ́ tínú mi bàjẹ́ jù nídìí iṣẹ́ orin mo lose ẹ̀gbọ́n mi yẹn wọ́n wà nù àwọn tẹ́ ń pé wọ́n wá encourage mi nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà yẹn mo lose ẹ̀ gbà tí ọjọ́ tí mo lose ẹ̀ yẹn náà a lọ kọrin. ẹ̀gbọ́n ọmọ ìyá ọmọ bàbá. ọmọ ìyá mi ọmọ bàbá mi ọjọ́ kejì náà tí mo ti ẹ mọ̀ pé ọjọ́ ta lose ẹ̀ mi tí èmi wọn ò sọ nǹkan kan fún mi tó náà ti mọ̀ pé mo lè má ṣe dáadáa níbi tí mo lọ ìgbà tí mo dé náà tí mo tún ti mọ̀ a tún ní show lọ́jọ́ kejì mo tún lọ. ẹ sì lọ. mi ní lọ kí bó wá lórin tí mo ti gbowó lọ́wọ́ àwọn sójà. polisi lọ sójà. ó lọ ṣùgbọ́n àwọn èèyàn náà wọn gbádùn mi ẹ mọ̀ mi ṣe dáadáa mi rẹ́rìn mi ṣeré. so lẹ́yìn yẹn Ọlọ́run bá wa ṣe alhamdulilayi. kí wàá ní kí àwọn máa wù in under 5-10 years nípa Mistura Aderounmu. in 5-10 years gbogbo nǹkan tó bá ti rí tán ti rí ojú wa ń bẹ̀ kọ́ bá mi gbárùkù tì mí ẹ mọ̀ pé mo ti sọ pé mo máa ṣe politics tán bá ti rí mi wọ́n gbárùkù tì mí. so ṣé ti 2023 ni ká máa retí irọ́ o àbí kò tí ì yá. kò tí ì yá. tí a bá ń sọ nípa Alhaja Mistura
gbogbo ayé kọ́ mọ̀ kí Àṣàfà tó wọlé Bẹ́ẹ̀ni. kí lẹ sọ fún nípa ìgbéyàwó yín báwo lẹ pàdé ọkọ yín gan lábọ́ pé òkè òkun náà ń gbé. Ọkọ mi ó jẹ́ èèyàn dáadáa. Alhamdulillah. So mo pàdé ọkọ mi through ọ̀rẹ́ wọn kan. Ọ̀rẹ́ wọn yẹn colleague wa ní tájọ́ ń kọrin. Wow. Ìyẹn ló sọ fún mi pé ìgbà tóun lọ Amẹ́ríkà ọ̀rẹ́ òun kan wà ó lè kú nítorí mi o kó láìkí mi gan nígbà kò ń gbọ́ lórin kankan á ní tèmi ní success yẹn ṣáà ní kẹ́ bá mi wá. So fortunately èmi àti ẹ̀gbọ́n wọn àjọ lọ hajj. ẹ̀gbọ́n Mr. Àṣàfà. èmi ni mo tọ́jú wọn ní hajj. Wow. So ẹni yẹn náà wọ́n ti jọ máa ń sọ láàrin àwọn pa òun rọ́mọ kan nígbà yẹn pọ́mọ yẹn dáadáa ni òun ló máa ń tọ́jú àwọn ló máa ń dáná fáwọn pé táwọn bá fẹ́ ra anything á bá wọn rà á. Ìyẹn náà ẹ mọ̀ Alhaji tún ti sọ̀rọ̀ mi fún wọn sọ ẹ mọ̀ ó ti gbé sẹ́mi bàbá yẹn wá wálé aṣáà meet Ọlọ́run dẹ̀ ṣe. Ọlọ́run fa àlùbáríkà sí Allahu Akbar. Ẹ̀yin àti ẹ̀yin wà káàkiri àgbáyé mo sọ mo ní lónìí ẹ ó gbádùn wa dáadáa ẹ ó gbádùn wa bí òyìnbó ti ṣe gbádùn kinní kan Alhaja Mistura Aderounmu Àṣàfà náà ni wọ́n wà ní orí ètò pẹ̀lú Aderounmu Kazeem Ọlájídé ọmọọba nísàárẹ̀ olórí ètò Oyinmomo ti iléeṣẹ́ AK Media Concepts Limited tí wọ́n gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin èèyàn wa Alhaja. Àwọn tí wọ́n ń bọ̀ lọ́mọdé táwọn náà fẹ́ dàbí Mistura wọ́n fẹ́ kọrin wọ́n fẹ́ lókì kan fẹ́ ní star kí lẹ fẹ́ sọ fún wọn. Ọ̀rọ̀ mi ò pọ̀ tí máa sọ fún wọn iṣẹ́ orin kò kí ń ṣe èèyàn ò kí ń wọ́n bímọ lọ́jọ́ kan kó rìn lọ́jọ́ yẹn náà slow and steady a kì í gùn ká kàn. bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kan náà slow and steady wins the race. Then iṣẹ́ orin ta dẹ̀ ń ṣe ẹ̀bùn ló máa kọ́kọ́ ní àìmọye àwọn tá a rí tẹ́ ń pé wọn ò lóhùn orin bọ̀ torí pé wọ́n rí ń pàwọ́ à ń kọ́ àwọn náà fẹ́ kọ́ kò lọ bẹ́ẹ̀ ẹ̀bùn tó tọ́lọ́run bá ti fún ẹ lẹ́bùn ìwọ náà wá fi gbìyànjú kan wàá dé try as much as possible kò ní ọ̀gá rẹ̀ kò ẹ mọ̀ most àwọn ọmọ ọ̀sìn wọn fẹ́ lọ́gàá wọn á kọ́ déédéé ní àwọn kọrin náà ní irú wọn tẹ́ bá wá gbé máìkì fún wọn níta wọn á máa ṣe bó ṣe wù wọn látara pé kò sẹ́ wọn ní ọ̀gá kò sẹ́ni tó train wọn so ìyẹn kọ́ ní ọ̀gá kọ́ dẹ̀ fún fìgbìyànjú kọ́ dẹ̀ kún fàdúrà because Ọlọ́run nìkan òun ló máa ń tún kádàrà tí ò dá ló máa ń yí padà sí dáadáa. táwa wò ó lé nísìn íńtánẹ́ẹ̀tì òun ló gbòde kan ọ̀nà olùgbà fi ṣẹ̀yìn lóore. íńtánẹ́ẹ̀tì téèyàn bá mọ íńtánẹ́ẹ̀tì lò ó máa affect ẹ̀ positively ẹni tí ó bá mọ̀ lò ló máa sọ pé ó affect òun negatively ẹ mọ̀ pé bí mo ti sọ pé ìgbà táwa bẹ̀rẹ̀ ayé CD ni ìgbà tá dẹ̀ ti wà ní ayé social media ń sìn à ń lò náà ni and alhamdulillah èmi ni olórin muslim tó ṣì ní followers jù lórí almost all social media. bẹ́ẹ̀ni wọ́n ní àgúnmọ̀wò ní Alhaja èmi nìkan ni ẹ ń pe followers mi àwọn tó kù gan èmi ni máa ń put wọn tún pé ó yá ẹ open Instagram ẹ lọ sí YouTube channel ẹ ṣe nǹkan báyìí. kíní kan tí ẹ wà ti fẹ́ bèèrè lọ́wọ́ yín nígbà tí ẹ dọ́dọ̀ Afisco ń gbà yẹn bó lẹ ṣe débẹ̀. Alhaji Wasiu Sodiq náà mú mi lẹ́yìn o because àwọn náà ti kọ́kọ́ mú mi lọ báwọn kan táwọn yẹn ní àwọn ò lè gbà because iṣẹ́ ọmọdé ni ó lè lọ ó lè má lọ báwọn ò ní fẹ́ káwọn jẹ gbèsè ọjọ́ tí Alhaji wa mú mi dọ́dọ̀ Afisco báyìí Afisco ní ọmọ mú mi lọ bí kọ́kọ́ mọ́ àwọn máa gbà báyìí dọ́dọ̀ Alhaji Afisco. bó ṣe tẹ́wọ́ gbà nìyẹn tó wá jọ wọn àlùbáríkà fún òun náà kí wàá ní àjọṣepọ̀ yẹn àti Afisco lé ní báyìí. a ní good relationship wọ́n sì gbé show fún mi lọ́jọ́ òun tá a ṣe lọ kọrin. then Alhaji Káyọ̀dé Sodiq tí àwọn náà ṣe alátọ̀nà yín débẹ̀ báwo ni àárín yìí méjì lè. àárín wa gan bàbá àtọmọ àárín wa gan tẹ̀yin náà mọ̀. bẹ́ẹ̀ni then ẹ má bèrè pé mo ṣáà mo wà lórí agbọ́n yẹn dáadáa o kò sí kéèyàn máa kọrin tí ẹ̀ ń kọ kó máa ní tí a máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ta lẹ́yìn wò bí àwòkọ́ṣe ta ní orin yín jọ ta lẹ́yìn orin jọ. àwòkọ́ṣe mi Alhaji Wasiu Káyọ̀dé Sodiq àti ìyàwó wọn Alhaja Hafsat Sodiq. lẹ́yìn làbáyìíká. àwọn méjèèjì náà. àwọn náà lè ń tẹ̀lé. bẹ́ẹ̀ni. so fáwọn tí wọ́n ń bọ̀ náà lé ní báyìí ṣó yẹ kí èèyàn ní mẹ́ńtọ̀ nídìí orin kíkọ. mo ti sọ síwájú èèyàn gbọ́dọ̀ ní mẹ́ńtọ̀ gbọ́dọ̀ lẹ́yìn ẹni tó ń wo láwòkọ́ṣe o gbọ́dọ̀ ní ẹni tó ń wo láwòkọ́ṣe. ẹlòmíà máa ní òun òfin nǹkan kan pé Ọlọ́run ni ló múlẹ̀ lòun. ok. ṣé Ọlọ́run rí ni. èyí mi ò ẹ bá ń bi wọn. èyí ni a ó máa fi kí pé ẹ ṣeun tí ẹ bá dé orí ètò lónìí láti iléeṣẹ́ AK Media Concepts tí a ní Oyinmomo ọ̀gá wa ọ̀gá àgbà wọn ni kí àfilí káfíkì káàbọ̀ sórí ètò. ẹ ṣe gan-an thank you so much iléeṣẹ́ AK Media Concepts iléeṣẹ́ yín ò ní jóná o gbogbo àwọn ọmọọṣẹ́
àtọ̀gá ẹ̀ ní fi ikú mọ ìyá ara yín o àwa la máa wá ẹ̀yin la máa bá o wàrà fàánà mọ̀nkánú àléyà ẹ ṣe àdúpẹ́ o. fọba rere tó ń pín rere tó ń pín rere pínre fún mi kí n ríre gbà kí n ríre gbà mú mo tọrọ oore lọ́wọ́ Ọlọ́run mi lọ́wọ́ Ọlọ́run mi odidi oore òun lóhùn mi o ṣóhun lóhùn mi èmi ò fẹ́ yìí tí ò ní kalẹ̀ tí ò ní kalẹ̀ má fi nọ́mbà tí ó dára lẹ́mi Ọlọ́run ọba fọba rere tó ń pín rere tó ń pín rere pínre fún mi kí n ríre gbà kí n ríre gbà mú. Olúọba Aláwùrábí wá pín ire fún èmi náà kí n ríre gbà kí n ríre gbà mú kí ẹ̀yin tí ẹ̀ ń wá káàkiri àgbẹ̀ náà kí ẹ ríre gbà o kẹ́yìn náà kí ẹ rí ire gbà mú èyí náà ni a fi ń kí pé tó ní ni a máa fi àràgbá ètò òun rọ̀ sí a tún máa tẹ̀síwájú ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Aderounmu Kazeem ní orúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú èmi lọ́mọ Àjàlá Ẹ̀rin ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Aderounmu Ajíkànjé lọ́jà Àkànjé lọ́jọ́ ọjọ́ sí ó dàbọ̀.